èwo ni kí ni máa ń ṣe Yorùbá ná tó jẹ́ wípé ẹni tó ṣe bí àsán á sọ pé kò sá ó mú pa ẹni tí ọ̀wá sì rárá ń kọ́. Àwa tá a create àwa tá a design nǹkan kì í ṣe pé bóyá a gbé lé Yorùbá láyà pé ókè o flag tá a gbọ́dọ̀ lò ní o logo tá a gbọ́dọ̀ lò ní o ṣùgbọ́n at least àti ẹ̀sìn mọ́ nǹkan kan jáde a resolve lórí nǹkan kan afẹnukò lórí nǹkan kan different colours ńlá design. Ẹ lọ sórí Facebook yín nìsín ẹ lọ wo agitation for Odùduwà Republic ẹ máa rí i pé September 12, 2019 ni mo ti upload àwọn picture yẹn síbẹ̀. Nǹkan tá a fi gbé kalẹ̀ ni wípé ókè o àwọn eléyìí tá a design yìí ká tiẹ̀ sì rí nǹkan máa lò ná kárí nǹkan máa sọ fáwọn èèyàn kárí nǹkan máa fáwọn èèyàn mọ́ dọ̀nà tó bá wá di lọ́jọ́ iwájú táwọn àgbà bá support wa táwọn bàbá wa bá fọwọ́ kún wa àwọn ò lè sọ wípé ókè o ń tẹ́ ẹ ṣe yìí o ọ̀dà ń tòótọ́ o ṣùgbọ́n ẹ jẹ́ ká gbégbá báyìí èmi ò mind kí wọ́n change everything lẹ́ẹ̀kan náà n tí èmi wà after ò ní pé kí Yorùbá wà lómìnira kí Yorùbá máa dáṣèjọba ara rẹ̀ kí Yorùbá máa lo resources ara rẹ̀ fún àwọn ìran rẹ̀ nìkan káwọn èèyàn kankan máa mú wa lẹ́rú mọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo sọ bóyá ọ̀sẹ̀ tó kọjá wípé alálàá lọ́làlá oníran ló níran ẹni tí kò bá yàn níran kò lè mọ báwo lèèyàn ṣe fẹ́ ṣe é. Ó ní mo fi sọ wípé bóyá a fẹ́ gba Odùduwà nation kò sí ẹni tó lè ṣe tí èmi Àkàndá ó ṣe mọ́ sì mí gbọ́ o èmi kọ́ lọ lọ́gbọ́n èmi gan ni mo gọ̀jú o ẹni tí ò ní ṣe tó lọ́wà àtẹni tí yóò ṣe jù mí lọ kò sí ẹni tí yóò ṣe exactly nǹkan tí mo fẹ́ ṣe gangan because àlá mi inú mi lọ́wà ètò mi inú mi lọ́wà èmi ni mò ń tò fúnra lára mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agitators àbí kí n sọ pé gbogbo agitators pátápátá ni wọ́n ṣiṣẹ́ ribiribi ni wọ́n kó ipa pàtàkì ni wọ́n ń ṣiṣẹ́ tàárọ̀ tọ̀sán talẹ́ láti jẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú kí Yorùbá wà lómìnira. Ṣùgbọ́n ṣé gbogbo wọn ni wọ́n rí tí ń bọ̀ gẹ́gẹ́ bí Àkàndá ṣe rí bí mo ṣe gba Sunday Igboho níyànjú wípé bọ̀dá má jáde o bọ́ bá dijọ́ náà o gbogbo àwọn tí ẹjọ́ jókòó mọ́ránmọ́rán ìtẹ́ ẹjọ́ ń dámọ̀ràn yìí wọ́n padà bọ́ sí ọlọ́run náà ni ṣé wọn ò wá bọ́ sí lọ́rùn ṣé wọn ò bọ́ sí lọ́rùn lánàá èèyàn mélòó lẹ rí níbi rálì yẹn. À ń gbogbo àwọn tó ń sọ pé mo against Yorùbá ẹ bá ń béèrè lọ́wọ́ ibo ni mo ti against Yorùbá because níbi rálì ọ̀hún mo ní representative ń bẹ̀ bóyá èmi gan wà ń bẹ̀ you don't know. Oòduà Action Movement tí mo bá wọn pẹ̀lú dá sílẹ̀ coordinator wa ló wà lẹ́gbẹ̀ẹ́ olóyè Sunday Igboho tó sọ̀rọ̀ lánàá yẹn. That means èmi tẹ́ ẹ ní mo against Yorùbá èmi mo súnmọ́ Yorùbá pẹ́kípẹ́kí jù. Èèyàn kì í sọ̀rọ̀ pẹ̀lú emotion ti ẹnìkan wàá wú ọba àṣẹ wọn ìjà tẹ́mi ń jà nìyẹn tí mo fi sọ wípé ó rọrùn láti ṣe rálì káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé ṣùgbọ́n kò rọrùn láti ṣe rálì lórílẹ̀-èdè Nàìjíríà ó wá rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. Mo jẹ́ kó yé nígbà yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé mo ní rálì ò ní wáyé lẹ́kọ̀ọ́ rálì ò ní wáyé lọ́ṣun kò ní wáyé lóńdó kò ní wáyé lẹ́kìtì kò ní wáyé lóògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan kí dẹ̀ ṣe gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú Ìbàdàn nìkan ló ti fẹ́ wáyé. Ẹni tí wọ́n ń pariwo nìkan ni olóyè Sunday Igboho. Tẹ́ bá ka newspaper lánàá tí wọ́n sọ ni pé olóyè Sunday Igboho ṣe rálì the creator of Odùduwà Republic. Ṣé olóyè Sunday Igboho nìkan ni Yorùbá ni? Sóun wá ní creator Odùduwà Republic àbí Yorùbá? Ṣé ẹ̀kọ́ jẹ́ creator Odùduwà Republic àbí gbogbo ọmọ Yorùbá? Ọjọ́ wo ọ̀sẹ̀ wo nìran Yorùbá tó fẹnu kò lórí nǹkan kan? Ọjọ́ wo là ní ṣe máa jó lọ mọ̀ ń wẹ̀rìn rẹ? Ọjọ́ wo là ní tí ọmọlàkejì wa dé free káyọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀? Ọjọ́ wo oṣù wo ọdún wo nìran Yorùbá tó máa panupọ̀ kó lóko ẹrú? Kí ló ṣẹlẹ̀ lánàá? Jẹ́ kí n sáré sọ fún ọ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ìlú Ìbàdàn nìkan kọ́ ni wọ́n ti ṣe rálì ṣùgbọ́n rálì tó jẹ́ mọ́ Odùduwà Republic Ìbàdàn nìkan ni wọ́n ti ṣe. Sunday Igboho nìkan sì ló jáde
pẹ̀lú àwọn èèyàn díẹ̀ tó rí wọn. àwọn nìkan náà ni wọ́n yí àdúgbò wọn. mo dẹ̀ mọ̀ wípé tó bá wo àwọn fídíò yẹn dáadáa ó rí àwọn mọ́tò ọlọ́pàá bó ṣe ń pàréèdì káàkiri. bóyá tọlọ́pàá nìkan nìwọ́ rí o àwọn sọ́jà ń bẹ ní àyíká ilé wọn tí wọ́n ń ṣọ́ àdúgbò yẹn wọn jẹ́ káwọn èèyàn wọlé sí street yẹn mọ́. mo ní wọ́n ń pàréèdì ilé ẹ̀ àwọn èèyàn kan ní kò ṣe ni mí mi ò jẹ́ kẹ́ni tí ó ṣe wáyé tí mò ń sọ pé kó má jáde because ìyá kan ló bóun náà. Yorùbá ò dẹ̀ ṣe rẹ́rù rẹ̀ bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó lóye ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí olóyè Gani Adams sọ. ẹni ẹlẹ́ni kí October 1st tí ó tó dé ó ti lọ sí France ṣé ẹ̀ẹ́dì mú ni ẹ sọ pé kó má lọ ni. reality yàtọ̀ sí sentiment. sentiment làwọn èèyàn kan fi ń comment sentiment ni wọ́n fi ń káwọn èèyàn lùgbó. because tẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíì pé rally tá à ń pariwo yìí ta ló organize ẹ̀kọ́ mọ̀. àwọn kan ní Yorùbá World Congress ni àwọn kan ní kìí ṣe Yorùbá World Congress. wọ́n ní YOV ní Yorùbá One Voice. Yorùbá One Voice yìí abroad ni wọ́n ti kóra wọn jọ kìí ṣe Nàìjíríà. àbẹ̀rí wọn bì kankan kí wọ́n gbé bánà dání lánàá ní Nàìjíríà kí wọ́n jáde kan sọ pé ókè o àwa ni Yorùbá One Voice. tá a organize rally yìí they were nowhere to be found. gbogbo ẹ̀ wọ́n wá bọ́lé Chief Sunday Igboho lórí. ẹ̀gbọ́n mi náà rí gbogbo ń tó ṣẹlẹ̀ ó fi gbé ta pé ṣé bẹ́ẹ̀ ṣe bí Yorùbá ṣe rí nìyí. ó ní mo wí bẹ́ẹ̀ lóòótọ́ òun sì bá bẹ́ẹ̀. àbí bẹ́ẹ̀ wá kọ́ ni gbogbo ẹni tí wàá ń pariwo tó ní Àkàndá ti gbowó ni kò sọ́pọ́ọ̀tì Yorùbá àbí sọ́pọ́ọ̀tì rally. mi ò sọ́pọ́ọ̀tì rally kò túmọ̀ sí pé mi ò sọ́pọ́ọ̀tì Yorùbá. Professor Banji Akintoye ò sọ́pọ́ọ̀tì rally ṣé kò sọ́pọ́ọ̀tì Yorùbá. Gani Adams ò sọ́pọ́ọ̀tì rally ṣé kò sọ́pọ́ọ̀tì Yorùbá. torí pé àmọ́ wúlẹ̀wúlẹ̀ rally tán fẹ́ ṣe àwọn tó dẹ̀ organize rally wọn organize ẹ̀ Nàìjíríà. Diaspora ni wọ́n ti kóra wọn jọ ni wọ́n ti láwọn fẹ́ ṣe rally. ìdálù níṣèlú oníbọn ṣe tẹ̀lú kálukú dó. èèyàn yìí wáyé kọ́ mọ́ lárùn lára ìjàgbóró lárùn Ìbàdàn mọ́sùmọ́tò lóbè kó jẹ́ ilé jíjó làbùkù sẹ́yìn owó òde tọ̀yọ́ ilé káfẹnujúwe lárùn Ògbómọ̀ṣọ́ eégún ní gbowó òde Òṣogbo. èèyàn ò ní wáyé kọ́ mọ́ lárùn kankan lára. àrùn ti Nàìjíríà ni wípé Nàìjíríà kò tọ́ ara Nàìjíríà kò tọ́ a sì láwọn aṣíwájú tó ní listening here. àwọn aṣíwájú tó wà selfish tí máa ń bẹ́ǹdì òfin sọ́dọ̀ tiwọn nìkan la ní Nàìjíríà. àwọn aṣíwájú tiwa wà too pragmatic. diplomacy kankan wọn ò ní. wọ́n nígbàgbọ́ pé táwọn bá ti láwọn ó ṣe náà làwọn ó ṣe. ò lè against àwọn ṣẹ́ ò ní against àwọn náà ni. nbò láwa bá yàrá já ṣé bá ṣe máa bá lọ́nu. èmi tí mo dẹ̀ rí nǹkan tó máa ṣẹlẹ̀. mo dẹ̀ sọ fáwọn èèyàn mo sọ fún yín nínú rẹ́kọ̀dù tí mo ṣe ń gbà náà mo ní kó tó dìgbà rálì. mo ní lára àwọn tí ń pariwo yìí o ẹ rí eléyìí tíyàwó ẹ̀ ọ́ lọ́ọ̀kì asọmọ́ lọ́rùn gbé ọ fẹ́ sọ mí dopọ̀ ọ̀sán gan láéláé ò ní jáde níṣẹ́ rálì wèrè wo àlọ́ ọ̀lọ́ ni tí ó fọkọ ẹ̀ nídìí gúnlẹ̀. lára wọn lẹ́rìí tíyà rẹ̀ ọ́ tí ó búlọ̀kù ẹ̀ lẹ́nu ọ̀nà gbé ọkọ mi mẹ́sàn mi dàgán alẹ́ wọ́n láwọn ọlọ́pàá wà ń bẹ̀ dákun mọ́ lọ. ṣé ìyá èèyàn máa sunkún lọ́ba tó ń kọ́ fẹ́ jáde. bẹ́ẹ̀ gbogbo àwọn tó máa jáde breadwinner family kan ni wọ́n. ìdí tí mo fi gbé ọ̀pọ̀lọpọ̀ oríyìn fún olóyè Sunday Igboho nu ọmọ akínni ó jáde ṣùgbọ́n kò jáde láti kọjá àyè. ẹ̀gbọ́n mi ọ̀tẹ̀ òfin lójú kò sọ̀rọ̀ líle kò pé òun ó dìtẹ̀ gbàjọba ìtọ́fẹ́ tó ń wí ni wípé a fẹ́ ṣe rálì wọ́ọ́rọ́wọ́ láti fẹ̀hónú hàn
ipò tá a wà kò tẹ́ wa lọ́rùn a fẹ́ kó lára Nàìjíríà lélẹ́yìí tó jẹ́ pé kò burú jù because púpọ̀ àwọn èèyàn sọ fún mi pé ìgbà tó ní kán má ṣe rálì ní Nàìjíríà ó wà lawful right everybody ni láti protest nígbà tí nǹkan ò bá lọ déédéé mo ní yes òótọ́ ni ó wà lábẹ́ òfin tí nǹkan ò bá lọ déédéé èèyàn lè fi ẹ̀hónú hàn peacefully ṣùgbọ́n ní Nàìjíríà náà kọ́ o yes àkọ́kọ́ ni pé ní Nàìjíríà kọ́ because lánàá òde yìí bí wọ́n ṣe rally ní Lagos State ni wọ́n ṣe l'Abuja ni wọ́n ṣe ní Adamawa yẹn àwọn sọ́jà lọ arrest àwọn protesters nínú àwọn tèkó 30 ni wọ́n arrest láàrin wọn rally tí wọ́n ṣe ò tí ì pé 10 minutes táwọn ọlọ́pàá fi dé wọ́n bẹ̀rẹ̀ sí ní káwọn onírálì lọ lára àwọn onírálì ní tó ń ṣe sà excuse sir listen to us sir ìdí ni pé bí ẹ̀bí bá dá àjànàkú fọ́nrán òwú kan lásán gbèdè àwọn tó ń ṣe rálì lẹ́kọ̀ọ́ kì í ṣe tó Oòduà Republic o àwọn ti Adamawa kì í ṣe tó Oòduà Republic àwọn tàbújá kì í ṣe tó Oòduà Republic o wọ́n ń ṣe rálì torí ẹ̀kúnwó epo pẹtiróòlù torí ẹ̀kúnwó tàríìfù ná tíjọba fowó kún torí ẹ̀ ni wọ́n ṣe ń ṣe rálì wọn ò dẹ̀ fàjàngbọ̀n wọ́ọ́rọ́wọ́ wọn náà ni wọ́n ń lọ wọ́n gbé bánà wọn dání ṣùgbọ́n níjẹta ìwọ̀nba àwọn tó jáde lánàá wọn ò kàròyìn tàbí wọn ò gbọ́ròyìn ni níjẹta ni DIG Adélẹ́yẹ ló ti dé sílẹ̀ sílùú Ìbàdàn ó ní òun wá pẹ̀lú ọ̀dà Inspector General Police ni wípé ní àyájọ́ ọjọ́ òmìnira October 1st kò gbọ́dọ̀ sí ìkóra ẹnijọ́ kankan nǹkan tó wá sọ pé protest either peaceful or not there must be no protest or rally. ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n fẹ́ sí ayẹyẹ àjọ̀dún òmìnira àwọn fẹ́ yan bí ológun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n suspend ẹ̀ so that kí ọmọ ẹyẹlé ọba má bàa dàpọ̀ mọ́ máa di ẹ́ kí wọ́n lè mọ àwọn tíjọba fọwọ́ òfin mú ṣé kìí ṣàwọn tara àwọn táwọn jọ fẹ́ jáde fún ayẹyẹ ọdún òmìnira ntí DIG sọ Deputy Inspector General Police ó ní wípé ẹ celebrate àyájọ́ ọdún òmìnira fún Nàìjíríà ìdá kẹ́ ẹ lọ sí hòtẹ́ẹ̀lì ẹ lọ sí recreation center tàbí kẹ́ ẹ lọ sí club ibi tó bá wù yín ni bọ̀ wípé làwọn ń kóra jọ bóyá 5 10 ó lòdì sófin. àwọn tí Adamawa náà wọ́n kó wọn àwọn ọlọ́pàá arrest wọn bóyá wọn ó ti fi wọ́n lẹ̀ my dear brothers and sisters bí wọ́n bá fi wọ́n lẹ̀ ọ̀fẹ́ kọ́ ló kó ní police station gbogbo àwọn 30 tán mú Lagos State ń ta ni yóò lọ dúró fún wọn. à ń sọ fún wọn revolution now revolution ò lè wáyé Nàìjíríà ẹni ó bá sùn kó tètè jí. ìlú tí revolution ti máa ń wáyé wọ́n máa ń jẹ́ ìlú tí ń sọ èdè kan ṣoṣo wọ́n máa ń jẹ́ ìlú tí èdè wọn yíra wọn tẹnu wọn dẹ̀kò. Yorùbá lè sọ pé òun fẹ́ revolution kí Yíbò sọ pé àwọn ò ní ìdí tí ń jẹ́ revolution táwọn o Niger Delta lè sọ pé wèrè ní í ṣe àwọn ọmọ tí ń jẹ́ revolution kankan ẹ sáfi wálẹ̀ ìyá bíbá wa lára mú. Haúsá Fúlàní lè sọ wípé ẹ̀yin lẹ́mọ tó borí yín o àwọn ò ní béèrè wọ́n Nàìjíríà yìí ni tiwa. So revolution ò lè wáyé nírú country báyìí. ìní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní pé any rally tẹ́ ẹ bá fẹ́ ṣe nínú ìlú kan nínú ìpínlẹ̀ kan nínú orílẹ̀-èdè kan tẹ́ ẹ wá gbé bánà tẹ́ ẹ wá gbé fúláàgì orílẹ̀-èdè mẹ́ẹ̀ lọ́wọ́ nínú ẹ̀ kò lẹ́sùn méjì lábẹ́ òfin treasonable felony ni wọn ò kí ń gba lọ́ọ̀yà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa dá ẹ̀wọ̀n gbére fún yàn nísìnyí ó lè jẹ́ ìdájọ́ ọkú wọ́n lè fẹ́ dojú ìjọba bolẹ̀ ni
so bá a ṣe ṣe ìkìlọ̀ tó gbé tẹ́ bá tiẹ̀ fẹ́ jáde ẹ má wọ aṣọ tán ya Odùduwà Republic sí láyà àwọn èèyàn kan gbọ́ àwọn èèyàn kan ò gbọ́ information lè mọ́ dọ́dọ̀ wọn ó lè jẹ́ pé torí pé wọ́n ti rà á wọn ò dẹ̀ fẹ́ sọnù pé owó tá a fi rẹ̀ kó o mọ̀rọ̀ kì í já sọnù owó tá a fi ra kàrà kì í já sọnù òun ni wọ́n fi agídí wọ aṣọ yẹn ó léwu pọ̀ làwa gbé bánà dání ní fúláàjì wà ń bẹ̀ ó léwu díẹ̀ o nínú irú ìlú bíi Nàìjíríà ti wà yìí ó lágbára díẹ̀ láì dènà pẹnu láì fàsìkò ṣòfò gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn máa jáde pẹ̀lú Chief Sunday Igboho ọ̀rẹ́ nìkankan o ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu bàbá Dámì o. ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá lè mí. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní ilé lóko lẹ́yìn òdì lójú ara wa yìí ṣùgbọ́n ṣe mí láàánú fún gbogbo ọmọ Yorùbá yìí pé a lè dúró lórí ọ̀rọ̀ tá a bá sọ sóko ẹrú la wà ní. aláwọ̀ fẹ́ ṣe peaceful rally láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà kì í ṣe pé àsopọ̀ afẹ́ jà àsopọ̀ afẹ́ dàlú àsopọ̀ afẹ́ gbàjọba àsopọ̀ afẹ́ dìtẹ̀ gbàjọba náà. aláwọ̀ fẹ́ béèrè ẹ̀tọ́ wa wọ́n wá lọ kó ọlọ́pàá bíi mílíọ̀nù wọ́n kó sójà wọ́n kó gbogbo ẹ̀ wọ́n kẹ́ SSS sí gbogbo ọ̀nà ẹlẹ́mi kí ló dé sẹ́mi nìkan lọ́mọ Nàìjíríà ni sẹ́mi nìkan lọ́mọ Yorùbá ni. àbí o. àwọn táwa jẹ́ Yorùbá àwa sá lọ àwọn tájọ sàdéhùn lẹ́nì gbogbo wa sá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ̀ wá lọ́ fi wá gbowó ẹ̀yin tẹ́ jẹ́ gbọ́n wa ẹ̀ lọ́ fi wá gbowó ẹ̀yin ọmọ ẹ̀dẹ̀ ronú Yorùbá. àṣìlọ́pọ̀ ẹrú náà àníkà jáde gbogbo yín wá sá pamọ́ ẹnìkan kan wà lè jáde mọ́ ẹ wá sá lọ ṣùgbọ́n àwa púrúfù pé ọmọ ọkọ là wa. àṣọpọ̀ abẹ́ dàlúrú àṣọpọ̀ abẹ́ dìtẹ̀gbà. bọ̀dá àwọn òwe fún ọ pé wọ́n sá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni náà ẹ jẹ́ kí n sáré correct impression kan pé bóyá àwọn bàbá kan gbowó tàbí àwọn ẹ̀gbọ́n kan gbowó honestly kò sẹ́ni tó gbowó lórí ọ̀rọ̀ Yorùbá ìbọ̀rọ̀ Nàìjíríà ojú tí gbogbo wa fi rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n interview bàbá Bísí Àkàndé olóyè Bísí Àkàndé bàbá ní Odùduwà Republic tá a bá gbà á jà internal war èyàn ogun abẹ́lé láàrin ilẹ̀ Yorùbá for another 100 years. wọ́n béèrè lọ́wọ́ bàbá wa ikú bàbá yèyé bàbá ní àti ìṣe homework wa débi tí a lè sọ pé a fẹ́ dá dúró. Nàìjíríà tá a wà yìí ìran Yorùbá gbogbo àwọn àgbààgbà wa agitation for Odùduwà Republic yìí kò dé òbèlè fún pé ó pín wọn yẹ́lẹyẹ̀lẹ. ìdí ni wípé àwọn péréte support ẹ̀ àwọn kan nígbàgbọ́ nínú restructuring àwọn kan gbà wípé tí Yorùbá bá ti jẹ president ní 2023 gbogbo nǹkan máa rọlẹ̀ àwọn kan gbàgbọ́ wípé a nílò autonomy within Nigeria àwọn kan gbàgbọ́ wípé ká jáde kúrò lára Nàìjíríà ní nǹkan tá a fẹ́ a máa wá àṣẹ́sì ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ọmọ orílẹ̀-èdè tá a bá ní a fẹ́ dá dúró honestly the only solution fúnra Yorùbá nìyẹn ká dá dúró gédéǹgbé ká dánfó gédéǹgbé ní pípọ̀ níye a pọ̀ ju many countries káàkiri àgbáyé lọ so kí lórílẹ̀‐èdè fi dá dúró tíran Yorùbá ò ní a ní nǹkan àlùmọ́ọ́nì rẹpẹtẹ tá a lè fi sọ̀rọ̀ ajé a ní ilẹ̀ ọlọ́ràá tá a lè fi dáko a ní góòlù a ní dáyámọ́ǹdì a lépo rọ̀bì a ní many things tá a lè fi dúró gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè ṣùgbọ́n àwọn orílẹ̀‐èdè tá a jọ wà papọ̀ yìí wọn ò ní fi wálẹ̀ láti lọ ẹ̀ ń fún wàrà níbìkan
màálù tẹ wá ń fún wàrà lára ẹ̀ kò wá fẹ́ gbára dúró mọ́ sólówó ẹ̀ ò ní kó pàpà bò ó because wọ́n ń rẹ́ wá jẹ wọ́n ń rẹ́ wá tà wọ́n tún ń rẹ́ wá ṣòfò. now a máa wá àṣẹ́sì ẹ̀ èwo nínú àwọn nǹkan tó wà nílẹ̀ la lè ṣe. èmi sọ kinní kan mo ní tá a bá ń béèrè fún Odùduwà republic níbi táwọn èèyàn ti sì mí gbọ́nu 100 years to this time a lè rí achieve. àwọn èèyàn kan ń pe Professor Banji ń pe àwọn èèyàn ní ń pe àwọn àgbààgbà wa lọ́dàlẹ̀. àwọn èèyàn kan wá ní Professor Banji Akíntóyè wọ́n tan àwọn síjà ẹkùn wọ́n wá kó ọrùn sísẹ́dà sínú apó àwọn mo wá ní no ẹ̀yin lẹ́sìn bàbá gbọ́ bàbá ò fi ọwọ́ sí rálì bàbá ò dẹ̀ sọ wípé àwọn máa jáde fún rálì kankan ẹ̀yin lẹ́ misunderstand bàbá o tẹ́ bá gbọ́ nǹkan tí bàbá sọ bàbá ní I have said in meetings, messages and other interviews that our youth should be peaceful and law-abiding in all their actions. I have never said anything about October 1st other than that if anybody insists on rallies in Nigeria on October 1st, they should observe uttermost peace and respect for law. Bàbá kò tiẹ̀ pé if anybody insists on rally in Nigeria that means àwọn náà ti mọ̀ wípé rally ò rọrùn ní Nigeria láti ṣe ṣùgbọ́n tẹ́ bá wá sọ wípé ó jẹ́ dandan fún yín láti ṣe o ẹ tẹ̀ lófin o n tí bàbá tún sọ síwájú ni wípé tẹ́ ẹ bá débì kan táwọn ọlọ́pàá bá lé ń padà ẹ kúrò níbẹ̀ jẹ́ẹ́jẹ́ bàbá ní ẹ má bẹ́ẹ̀ nìkan kan jiyàn ẹ má sórí kankan. lára àwọn fídíò tí ń bẹ lọ́wọ́ mi mo tún ráwọn èèyàn tí wọ́n tún ń bú àwọn ọlọ́pàá ń kọjá jẹ́jẹ́ pẹ̀lú mọ́tò wọn wọ́n tò léra wọn àwọn èèyàn sì tún padà ń bú wọn náà. báwọn yẹn bá wá fìbínú bọ́lẹ̀ tàbí kan nu wọn ti mu ògógóró yó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí kó pati ẹbò wọn àbí lọ́wọ́ yìnbọn nìbọn wá lọ́ọ́ ṣe síbẹ̀ nìkan. because eléyìí tí wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ wọ́n ṣe oníròyìn kan léṣe ó wà lọ́sibítù báyìí. nǹkan tó dùn mọ́ wa ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ti àrẹ́sì ọlọ́pàá tó fi nǹkan fọ́ oníròyìn yẹn lórí. wọ́n ní wọ́n ṣe ìwọ́de jẹ́jẹ́ ni lóòótọ́ ni wọ́n àrẹ́sì wọn ṣùgbọ́n èwo lọ́kàn nínà iléeṣẹ́ ọlọ́pàá làwọn máa tọ́jú oníròyìn yẹn. àwọn 30 tí wọ́n àrẹ́sì ńkọ́. now mo wá béèrè wípé rálì tó wáyé lánàá tá a ráàyè ṣe agẹ́ẹ̀nì ni àbá lùsì honestly 100% agẹ́ẹ̀nì ni ẹ yọ à pé mo pé náà ń jó lórí omi nù ẹ pé kí n kérú ẹ̀ wá ìdí tí mo fi la agẹ́ẹ̀nì honestly agẹ́ẹ̀nì ni pẹ̀lú bí ọ wáyé o kò wáyé o ariwo wa lásán ó ní part kí ni part tó ní gbogbo àgbáyé ló ti wà aware pé Nàìjíríà ò tẹ́ ìran Yorùbá lọ́rùn Yorùbá fẹ́ lọ àwọn kan agitate láti kó lára Nàìjíríà awareness yẹn ti wà. ẹlẹ́ẹ̀kejì ó ní pé ìjọba Nàìjíríà wọn ò lè sọ pé etí àwọn di pé àwọn ò gbọ́ pé à ń agitate fún Odùduwà Republic torí tẹ́ bá wo speech ààrẹ Nàìjíríà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari láàárọ̀ àná ẹ máa rí wípé a ṣàṣeyọrí
wàláì mò ń bọ̀ o ẹ fún mi ìṣẹ́jú kan péré o. ọmọ ènìyàn ẹ ò ráyé lóde náà. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ wò ènìyàn. ọmọ ènìyàn ẹ ò ráyé lóde náà. ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán. kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán kó máa wòye wọn. tómi lọ ṣàgàn sí tómi lọ ṣàgbélò sí tómi pé lápèpá o. ẹ wo ènìyàn ẹ ò ráyè. ṣe ọwọ́ rẹ wò ènìyàn. ọmọ ènìyàn ẹ ò ráyè lóde náà. àṣegbè má ṣègbè mọ́ àṣebàjẹ́ ẹ̀yẹ sòtítọ́ o. ẹni dalẹ̀ abalẹ̀ lọ́wọ́. ẹ̀wẹ̀ nìyàn ẹ̀wẹ̀ nìyàn ẹ̀ ò ráyè lóde náà. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ wò ènìyàn. ọmọ ènìyàn ẹ̀ ò ráyè lóde náà. bọ́mọdé ṣògo àwòwájú bàbá bá ṣubú àwẹ̀yìn wo kéèyàn tó dìde o ara bàbá. ẹ̀wẹ̀ nìyàn ẹ̀ ò ráyè lóde náà. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ wò ènìyàn. ọmọ ènìyàn ẹ̀ ò ráyè lóde náà. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ wò ènìyàn. ọmọ ènìyàn ẹ ò ráyè lóde náà. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ wò ènìyàn. ọmọ. nínú spíìsì tí ààrẹ Muhammadu Buhari kà láàárọ̀ àná tẹ́ bá wo paragraph 50 ntẹ́ fi máa mọ̀ pa ṣàṣeyọrí nìyẹn o. tẹ́ dẹ̀ fi máa mọ̀ wípé ìgbé wa dọ́dọ̀ ìjọba. àkọ́kọ́ òun ni pé tí ó bá dọ́dọ̀ wọn báwo ni wọ́n ṣe fẹ́ kó ọlọ́pàá kún Ìbàdàn. báwo ni wọ́n ṣe kó ọlọ́pàá kún gbogbo venue Liberty Stadium wọ́n kó ọlọ́pàá kún bẹ́ẹ̀ ní rẹpẹtẹ lánàá òde yìí. paragraph 50 ààrẹ Buhari ní fellow Nigerians, let us collectively resolve to continue our journey beyond the 60 years on the clear understanding that as a nation we are greater together than being smaller units of nationalities. ẹ̀dùn kí n gbé lẹ́ẹ̀kan sí àbí than being smaller units of nationalities. ntàwa wa ń sọ ni pé smaller unit of nationalities ń ló pé àwa ńlá wa ń fẹ́ torí pé tá a bá bẹ́ẹ̀gùn ilé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni ẹjẹ́ àfẹ́lẹ̀ káwọ́ sàmì bọ̀ àbí eégún tó jó fógún ọdún
tí ò rówó mú wálé tí ò sì tún lérò lẹ́yìn ó tọ́ ká parú eégún bẹ́ẹ̀ tí ká gbé gẹ̀lẹ̀dẹ́ lárugẹ. ẹ jẹ́ kí Yorùbá ó tiẹ̀ dá dúró ná yóò pé wa kò ní pé wa àjà àní jà ọmọ òkú yóò yè àkọ́kọ́ kí ẹ̀kú ewu ọmọ náà ṣùgbọ́n náà wo lágbègbà àkàndá ò sí láwẹ́láwẹ́ tó bá tásìkò àyà bẹ́ẹ̀lì ọbẹ̀ aré igi tó ti bẹ́ ọ̀gá ni o àyà bẹ́ẹ̀lì ọbẹ̀ ẹsẹ̀ ni ṣùgbọ́n kó tó di pé wọ́n lọ lára tí mo ní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni speech àbí ọ̀rọ̀ olóyè Gani Adams ṣé ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ sọ fáwọn tí ò tí ì gbọ́. ọ̀rọ̀ tá a sọ sà bóyá kí a tún padà sórí ẹ̀ ó sọ wípé àwọn àgbààgbà Yorùbá kan ti gbowó ni wọ́n ṣe darapọ̀ mọ́ àwọn sẹ́yìn bá wọn gbowó àbẹ́ ẹ̀ bá wọn gbowó sà. irú question ló ń bí mi yẹn mo sọ pé ẹgbẹ́ mi lọ́jọ́ protest ń lo òyìnbó ní sàgbàlagbà lóyìnbó ó lọ bẹ̀rẹ̀ pé ta ló ní OPU tó wà ní Yorùbá One Voice níjọ́ tí wọ́n ti ń ṣe journalist jọ́ ló pẹ́ pé Gani Adams compromise rí bọ́wádìí mi jọ́ ló gbọ́ pé Gani Adams gbowó lọ́wọ́ ìjọba ó gbà gbọ̀dì fúnlẹ̀ Yorùbá rí wọ́n tó ń sọ yẹn kò lè hẹ́ẹ̀kú ọ̀rọ̀ tó ti sọ torí àgbààgbà Yorùbá wọn máa hẹ́ẹ̀tì ẹ̀ nǹkan tó ń try láti insinuate gan kò yé wa irú nǹkan tó ń sọ pé ó ní ààrẹ wa kó wá lead wa ó pè mí lórí aago ibi tó bá fẹ́ pè mí kékeré wá join struggle pẹ̀lú position tí mo wà yìí wàá wá bá mi lé wàá wá ní ààrẹ o kó wá bá yín lé o tọ̀wọ̀tọ̀wọ̀ o mo fẹ́ kó wá lead wa mo bẹ̀ yín mo fẹ́ kẹ́ wá lead wa ní Ìbàdàn o lórí protest àjọsọ tó bá yẹ pé ó ti tásìkò bá sọ fún ẹ tí ò bá tásìkò bá ní bàbá yìí ṣùgbọ́n orí social media ló ti ń pè mí nínú nǹkan bóyá pè mí ó wá jẹ́ kí àwọn security wá center sí mi lórí wọ́n wá center sí mi lórí bíbá yìí pé èmi gan mò ń tì ẹ́ pé kó lọ sọ̀rọ̀ wá ó dẹ̀ tí wá sọ̀rọ̀ tán ó ti gbé agogo tẹ̀ pè mí tó bá tẹ̀lé wá sẹ́kọ̀ọ́ pé ààrẹ o ẹ jẹ́ ká jọ ṣe kínní o I need assistance o àwọn mẹ́mbà tí mo ní Ìbàdàn nínú ọmọ ẹgbẹ́ mi ó kéré jù wọ́n á wọ 500,000 tá a bá ní ìgbà tẹ̀ jáde tí n bá ṣí àwọn ọmọ wa sẹ́yìn yẹn ó kéré jù lánàá wà ní 10,000 but ó ti expose everybody ó ti create alarm débi pé àwọn security network gan wọ́n á monitor gbogbo àwọn tó yẹ kó jẹ́ key people bẹ́ẹ̀ kan náà ṣe máa ń ṣe o ó máa fi propaganda ó máa dẹ̀ jẹ́ kí Yorùbá máa suspect ẹ̀ pé àbí wọ́n lò ó ní fún struggle yìí àbí wọ́n lò ó ní torí àwọn òǹpẹ́ suspect yàn bàbá dẹ̀ tí wọ́n ti ń lo ẹni yẹn àṣàfù so a gbọ́dọ̀ wà very careful torí bíjọba bá ṣe wọ́n á máa plant àwọn èèyàn sínú struggle wọ́n máa ń ṣe ẹ rò pé a máa sọ̀rọ̀ bí èèyàn gidi ó fẹ́ bọ́ọ̀gì yín ni o gbogbo àṣírí tó bá wà láàrin yín á mọ̀ àwa lọ sọ fún ìjọba tó bá ti pòun ti destroy group yẹn tán àwa back out àwa give excuse bí ìjọba yìí máa ń ṣe nìyẹn o but mi ò sọ pé òun ṣe rí bẹ́ẹ̀ o but tó bá ti ń sọ̀rọ̀ jù nípa yẹn a máa wò pé àbí wọ́n ń lò ní fún wa ni bó ṣe rí yẹn. mo ní ẹ rántí pé àwọn hoodlums tó ń kidnap yẹn tó ń pa àwọn yẹn ṣe mọ̀ pé mi mo raise alarm yẹn ṣe é rántí ẹ bá follow ẹ up èmi mo raise alarm yẹn èmi mo dẹ̀ mobilize àwọn OPC vigilante pẹ̀lú àwọn ọlọ́pàá fún clearance tó ń fi wọnú igbó yẹn tó ń fi arrest àwọn tó arrest wọ́n dẹ̀ rí AK-47 mẹ́rin gbà lọ́wọ́ wọn àti pump action mẹ́wàá wọ́n dẹ̀ hand over area commander bẹ̀ yẹn wọ́n flush wọn àwọn tó arrest àwọn tó lé padà sí Niger State ní gbóǹbẹ̀ yẹn wọ́n lé wọn dànù after táwọn boys yẹn tó ti ṣiṣẹ́ yẹn pẹ̀lú àwọn ọlọ́dẹ ìlú náà combination wọn ni tó ń ṣiṣẹ́ yẹn tán ní òru Saturday mọ́jú Sunday ní ọmọ wa wọ́n dẹ̀ wá lọ síbẹ̀ níjọ́ Wednesday lọ ní ìrọ̀lẹ́ pẹ̀lú kámẹ́rà ó bẹ̀ sí lọ ń sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn náà part of it náà ni láti build the moral and confidence ni but tó bá ti ń di wípé ó ti bẹ̀rẹ̀ struggle pẹ̀lú wa ní tó ti lọ ń kọlu àwọn Yorùbá leaders wọn yẹn àwọn ló máa wúlò fún kọ́ọ̀sì tó bá yá ẹlòmíì lè má lérò lẹ́yìn inú wọn ṣùgbọ́n wọ́n ní voice wọ́n dẹ̀ ní contact so mo fẹ́ fi àsìkò yà peace pé kó má insult any Yorùbá leader kó má ṣe tiẹ̀ lọ àìmọye nǹkan tí mo ṣe lábẹ́lẹ̀ tí mi tẹ̀ pariwo mi tẹ̀ insult anybody àti àwọn Yorùbá leaders mi tán náà ò support self determination ò ní láti bú wọn ò ní láti sọ̀rọ̀ sí wọn torí ọ̀rọ̀ lẹ Yorùbá gbọ́gbọ́n pé ọba ló fẹ́ lọ bú ni ẹni tó bá bú ọba á lù sympathy so ó gbọ́dọ̀ wà very careful èyí ṣe pé kó wá torí pé tó bá ti dé ibi kámẹ́rà tó bá fẹ́ sọ̀rọ̀ kó má jùkúrú àwọn èèyàn.
ọ̀rọ̀ ní o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílẹ̀ yìí àti nílẹ̀ òkèèrè kí ni nǹkan tẹ́ rí sí ọ̀rọ̀ Ìbà Gani Adams? Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan, mo ní ó ṣeé ṣe kí èrò tèmi ó yàtọ̀ sí tọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń bú Ìbà Gani Adams láìmọye ọ̀nà, ṣùgbọ́n tá a bá fẹ́ sọ ní sánsan gẹ́gẹ́ bí analyst, àgbéyẹ̀wò sọ́tún àgbéyẹ̀wò sósì láì fi ẹjọ́ ṣègbè. Òótọ́ Ìbà Gani Adams jẹ̀bi díẹ̀. Ibi tí wọ́n ti jẹ̀bi òun ni wípé ká ní olóyè Sunday Igboho kọ́ńtàtì yín, ẹ̀yin náà dẹ̀ nífẹ̀ẹ́ Yorùbá, ẹ dẹ̀ mọ̀ wípé wọ́n ń sọ̀rọ̀ nípa rally, ẹ dẹ̀ ní advice tẹ́ fẹ́ fún. Èmi rò wípé ó yẹ kí ẹ̀yin náà ó pe Chief Sunday Igboho níkọ̀kọ̀ láti ṣàlàyé fún okay my brother, báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí. Ẹnu ó ń pè mí lórí social media, ó pè mí lórí aago sóò ní nọ́mbà mi lọ́wọ́ ni, ẹ tó ẹ pè mí. Okay o, ká ríra ká sọ̀rọ̀ ká jókòó ká jọ gbé sọ́tún gbé sósì, ilé tó bá máa ràn Yorùbá lọ́wọ́ ká jọ ṣe. Now lára àwọn nǹkan tí Ìbà Gani Adams sọ, àwọn tó wúlò ń bẹ́ẹ̀ o, gbogbo ẹ̀kọ́ ló ṣe é kó dànù. Àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ Yorùbá ṣòro. Ẹ̀kejì, tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ mo sì tún tẹnu mọ́ wípé a gbọ́dọ̀ sọ pé tàgbọ̀ jẹ́ nǹkan tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ achieve Yorùbá nation. Because àwọn àgbà yìí ti dàgbà náà, ìrere wọn ò ṣeé fọwọ́ rọ́dà sẹ́yìn, ipò wọn, ọgbọ́n wọn, experience wọn kò ṣeé fọwọ́ rọ́dà sẹ́yìn. So anytime la need wọn, òótọ́ struggle yìí orí àwa youth ló dálé, because àwa la need ẹ̀, kì í ṣàwọn bàbá wa kì í ṣàwọn ìyá wa tí wọ́n ti dàgbà wọ̀nyí. Ọjọ́ ti ń lọ, àwọn ń lọ bí àgbáre, wọ́n ń dàgbà sí lójoojúmọ́ ni. Àwa generation yìí ńlá lè ja ìjà yìí o. That is the truth. Ẹ mọ́ bírò kẹ ẹ kọ déètì ònílẹ̀ kẹ wá forúkọ mi báàkì ẹ̀ pé bọ̀bọ́ Àkàndá ẹlẹ́nu yàmàyàmà yẹn ó ní àwa generation yìí òmìnira fún Yorùbá. Tọ́ generation wa honestly ó di láéláé pọ̀ngbá ó di kánrin kése. Ó fẹ́ béèrè wípé sáwa generation yìí nìkan la gbọ́n ni, bẹ́ẹ̀ ni. Because generation wa lórí generation tó ti lọ, àwa la rí generation tí ń bọ̀, àwa in between. Ntọ́ bá fi mú ata lè sọ̀gbà tí wọ́n ń ta Volkswagen ní 6,000 3,000 naira 6,000 naira. Ìgbà tí wọ́n ń ta Benz ní 30,000 40,000 tí wọ́n ń ta Peugeot ní 30,000 naira. Nígbà tí búrẹ́dì náírà mẹ́ta ń yó dìde mọ̀lẹ́bí, gbàtà ń mú sílè kan lọ súkù, sísì lọ súkù. A tún wá láǹfààní láti rí ayé tẹkinọ́lọ́jì yìí. Nígbà yẹn a lè ka ayé ilé tó ní tẹlifíṣàn. Ibi tó bá ti rí ọparun ni tí wọ́n fi fluorescent sókè rẹ̀, sáyé tí ẹ̀ ń lo fluorescent mọ́. A ti mọ̀ pé tẹlifíṣàn bẹ́ẹ̀ o, ilé tán bá ti ní tẹlifíṣàn láti bá wọn ṣọ̀rẹ́. Torí ìgbà tá a bá fẹ́ wo eré ọlọ́sẹ̀ mẹ́tàlá. Nídìí èyí, àwa la tún fẹ́ ní ìwọ ọmọlúàbí díẹ̀díẹ̀ náà ni, kì í ṣe pé bóyá ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwa la fẹ́ ní àròpadà sẹ́yìn díẹ̀díẹ̀. Generation wa ló wà responsible díẹ̀díẹ̀, kì í ṣe generation tí ń bọ̀ lẹ́yìn wa. Generation wa ló kàwé lórí ìwé kà, kì í ṣe generation tí ń bọ̀ lẹ́yìn wa. Generation wa lọ́mọ tí wọ́n ń ṣe, generation wa lọ́mọ tàn, kì í ṣe generation tí ń bọ̀ lẹ́yìn wa yìí.
because àwọn generation tí ń kànlẹ̀kùn tí ń tẹ̀lé wa lẹ́yìn yìí generation yahoo ni. àwọn gangan lè gbé country sórí àtẹ fúnra wọn kí wọ́n tà á, wọ́n lè ta state, wọ́n lè tàlú pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ́nu ẹ̀. generation yahoo plus, generation codeine, generation rẹ́ẹ̀fù, generation mugbó nbí tẹ́tí lámẹ́rìnlá tí wọ́n mugbó ní gbangba. generation tí ń bọ̀ lẹ́yìn wa nìyẹn o. àwọn generation olóṣó, àwọn náà ni yọ́ dẹ̀ sẹ́kù nígbà kan, lára wọn ni wọ́n ti yọ president o, lára wọn House of Rep member ó wà. so ẹrù iṣẹ́ yẹn ń bẹ lórí àwa generation tá a wà yìí, àwa tá à ń agitate yìí náà la lè gbà á. my dear brothers and sisters, tó bá jẹ́ pé Odùduwà Republic látẹnumọ́ tá a fẹ́ gbà, tá à ń sọ wípé agitation for Odùduwà Republic, honestly 100 years to this time a lè rí gbà. ẹnikẹ́ni tó bá lérò wípé a fẹ́ gba Odùduwà Republic, a jẹ́ wípé Yorùbá rẹ́dì láti jagun nìyẹn, a jẹ́ pé Yorùbá fẹ́ jagun nìyẹn, because pípè fún Republic ẹ̀ ń béèrè fógun nìyẹn. tá a bá wá fẹ́ jàsà, tá a bá fẹ́ jàmọ̀, Haúsá la bá jà ní àbí Yíbò àbí Fúlàní, Nàìjíríà la máa bá jà. àwọn Yíbò ti ṣe bẹ́ẹ̀ rí, kí ni rìsọ́ọ̀tì ẹ̀? Biafra láyé ìgbà náà. kí ni rìsọ́ọ̀tì ẹ̀? ìdí ni pé àwọn tí ń mú wa sìn, wọn ò fẹ́ ká kú òlóko ìsìnrú, wọ́n fẹ́ máa mú wa sìn títí ayé ni. kí wàá láṣẹ? ọgbọ́n là á lò, ọgbọ́n sì jágbára lọ. bára ilé ẹni bá lẹ́nu sí lèèyàn lẹ́sẹ̀, bára ilé ẹni bá lẹ́sẹ̀ sí lèèyàn lẹ́nu. ọgbọ́n la fi pẹ́ mọ́, àyà gbangba la fi pe jò, pẹ̀lẹ́kùtù la fi roko òdí ọ̀pẹ. gbòǹgbò ọ̀nà kan kì í dániléponu lẹ́ẹ̀mejì, baba ńlá rọ ni o. èèyàn wà very very careful, níbọ̀ bá wà careful yóò dà ọ́ léponu láìmọye gbà. so kí la ṣe? a béèrè fún nǹkan míì tó similar within Nigeria, not outside Nigeria. kò sọ́mọ tó dàgbà lónìí tí ó kọ́kọ́ jókòó kó tó rákòrò, tí ó kọ́kọ́ rákòrò kó tó rìn, tí ó kọ́kọ́ rákòrò kó tó máa dìde mọ́ nǹkan, tí ó kọ́kọ́ dìde mọ́ nǹkan kó tó rìn. ìpele ìpele láṣọ àlùbọ́sà, ètò ètò níyan gan tó mọ tiẹ̀. so ní kúkúrú èdè, ọ̀rọ̀ tí Ìbà Gani Adams sọ, ọ̀rọ̀ tó wúlò ń bẹ ńbẹ̀, ṣùgbọ́n àṣìṣe tí wọ́n ṣe, ìdí tí wọn ò fi pè láṣìṣe ni wípé èèyàn ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. ààrẹ lè mọ̀mọ̀ pónítọ̀ ń máa gbé voice àwọn síta, wọ́n jọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn, wọ́n ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ wípé me and you. ààrẹ ti gbàgbé pé gbogbo nǹkan ló ti di torí ẹ̀rọ ayélujára. olóyè Sunday Igboho ní ààrẹ nínú, kò bá ààrẹ jà. ewúrẹ́ Sunday Igboho sọ pé òun ọ̀bá gòtàn ṣe, àfi tágòtàn bá sọ pé ya òun òbí dúdú. advice fún Ìbà Gani Adams, possibility ń bẹ kí Chief Sunday Igboho ti pè yín kẹ́ ẹ mọ́ píkì kọlù wọn, ó ṣeéṣe kó ti send text message kẹ́ ẹ mọ́ reply. anybody tó bá ti jẹ́ olórí ó gbọ́dọ̀ wà accommodating. position tẹ́ ẹ wà, ilẹ̀kùn yín gbọ́dọ̀ sílẹ̀ gbayau. àìmọye ìgbàlèmí Àkàndá ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín tẹ́ ẹ̀ dá mi lóhùn. mo send text message ẹ reply.
tí n bá dẹ̀ jáde lórí tí mo béèrè lọ́wọ́ yín sí yóò dàbí ẹni pé mo àtáàkì yín. kò sí yẹn tó ṣe é kó kéré o. kò sí ẹni tí ọlọ́run ò fún lágbára tiẹ̀. gbogbo ẹranko tó wà láyé pátá lọ́lọ́run fún lágbára. bí erin ṣe tóbi tó kò gbọ́dọ̀ rí eku asínfín. ẹ mọ̀ bí elephant ṣe tóbi tó asín ò gbọ́dọ̀ jájẹ. that means bó ti wò kí ẹ̀dá ó kéré tó láyé ọlọ́run fún un ní agbára síbì kan. téèyàn bá ti wá wà nípò tẹ́ wá ń. òyàn nímọ̀ràn lẹ́yìn náà mọ fetíkọ́mọ̀ràn lẹ́ẹ̀mọ́ gbàmọ̀ràn. because ẹni tọ́mọ̀ yí ọmọ tọ̀hún o ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà. ibi abámọ̀lúdé làákìlú mọ́. so ò ní wípé tí ẹ̀yin náà bá fẹ́ ṣe níṣe máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ̀ á wò bí tọ́ bá dé wá ìtẹ́ẹ̀lé pé olóyè Sunday Igboho láti bá a sọ̀rọ̀. olóyè Sunday Igboho ṣe tiẹ̀ bí ẹ̀yin ṣe rò ó pé bọ́yọ́ ń wá recognition never ó ti ní recognition ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ṣe popular ló ṣe popular. ó kó ọ̀rọ̀ Yorùbá lẹ́kàn mi ò sọ pé yín náà ò kó ọ̀rọ̀ Yorùbá lẹ́kàn o àwọn èèyàn lè misunderstand yín wọ́n lè misquote yín bọ̀ èmi mọ̀ pé kó ọ̀rọ̀ Yorùbá lẹ́kàn. ṣùgbọ́n rálì yẹn ní tòótọ́ kọ̀ọ̀kan yín. olóyè Sunday Igboho bínú tí ẹ ṣe rí ló ṣe ń ṣe. that means àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ jáde rálì tí wọ́n jọ dámọ̀ràn because àwọn tó organize rálì abroad nìkan náà tí láwọn fẹ́ ṣe rálì wọn o. ṣùgbọ́n Sunday Igboho kì í gbọ́rọ̀ Yorùbá sétí. tẹ́ bá ti sọ̀rọ̀ Yorùbá létí ẹ̀ gbogbo ọkàn 100% ló máa fara sí i. bọ̀dá ò wá mọ̀ wípé Yorùbá ló ní ká tan ní síjẹ̀kùn ká kó ọrùn ṣiṣẹ́ dàsápò ẹni. kò mọ béèyàn ṣe é dọ̀bálẹ̀ tínú ẹ lóṣòó bínú ẹ̀ ṣe rí níṣeṣe. wọ́n wá sọ rálì di rálì Sunday Igboho October 1st. gbogbo àwọn Yorùbá forí mọ̀. ṣé ẹ mọ̀ pé mi náà ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí n correct impression kan ní pé bọ́yá lágbájá gbowó tàmẹ̀dún gbowó kọ sẹ́ni tó fẹ́ nìkankan lówó kọ sẹ́ni nìkankan lówó nítorí rálì. ta náà fẹ́ fún lówó ta ni ó fún wọn lówó. ṣé Buhari tó láwọn ojú kọ́kọ́ ogún lọ. àwọn ọmọ ẹgbẹ́ gangan nìyà ń jẹ́ jù lọ́wọ́lọ́wọ́ kì í ṣàwa tá à ń pariwo. ṣùgbọ́n sonú ẹ̀kọ́ ni àrùn mọ́ra wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n sọ̀rọ̀ síta. ebi ń pa wọ́n ọmọ pàpà ńlá. ẹ lọ wo local government bó ṣe dàbí tẹ́ òkú. kí wàá lọ̀nà àbáyọ fúnran Yorùbá. gẹ́gẹ́ mo sọ a rí positive things nípa ariwo nípa rálì wa. mo béèrè nínú rẹ́kọ̀dì tí mo ṣe kéré kọjá lọ pé after October 1st kí ni yóò ṣẹlẹ̀. ibi tí Yorùbá ti máa ń ní pírọ́blẹ́mù nìyẹn. kí ni ìṣòro tá a máa ń ní lẹ́yìn ariwo? kí ni ìṣòro tá a máa ń ní lẹ́yìn ariwo? ìṣòro tá a máa ń ní ni wípé bá a bá ti pariwo èlé ẹ̀kan náà láriwo ọ̀hún ọ̀rọ̀ lẹ̀ wọ́lọ́. ó sì ṣe wáyé lánàá ń táwọn èèyàn jáde ọ̀pọ̀ ti wà discourage
wọn ò kì í ṣe ilé ayé bẹ́yẹn. alátẹnumọ́ ló ní àtètèbá. ìgbìyànjú ní ṣàtọ́kùn fún lóríire, oríire wọlé bá látẹ̀tẹ̀rẹ̀. consistency. determination. commitment. bálágbẹ̀dẹ bá ń lórin lójú kan láìmọye ìgbà àmì ń bẹ́ẹ̀ ni. bálàǹtakùn ọ̀bá yé pàràbí tó ń ràn wú sí òwú ẹ̀ ò ní ṣaláì. bá a bá bẹ̀rẹ̀ sí bá a ṣe ti mú nílélé yẹn ká tẹnu mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ká yọ odò. that is tó bá jẹ́ lóòótọ́ la nìkan ṣe o. ọgbọ́n ní wèrè ẹ̀mí ni. àti jó àti mọ ibi tá a ti kùnà àti mọ ibi tó yẹ ká tún ara wa mú dáadáa. gbogbo agitators pátá kò sí èyí tí èmi rí inú yín tí ò ṣiṣẹ́ kó tó October 1st. gbogbo yín pátápátá lè kó ọmọ ṣe. God bless you all. majority wa kì í ṣe bí nípa wa gàrí especially gàrí àti ìdílé mi ó mu ọlọ́run ó ṣe fún wa ọlọ́run sì ń ṣe fún wa. ṣùgbọ́n ṣé lẹ́yìn táwa bá mu gàrí tán àwọn èèyàn tó kọ̀ gbọ́dọ̀ mu gàrí ni ṣé bá ṣe bá lọ ní táyọ̀ fi dọ̀run nítorí gbogbo wa lọ́kàn sókè nìyẹn o. now iṣẹ́ tí wàá dé ọmọ alájẹ lórí gbogbo wa tá a pera wa ní agitators. má kọ̀ndẹ́mù ẹnìkan má bu ẹnìkan. gbogbo àwọn tó sọ̀rọ̀ sí mi before October 1st can they stand against me now? láti sọ pé ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn kò nítumọ̀ wọn ò tó bẹ́ẹ̀. wọ́n against mi based on sentiment torí emotion tiwọn nìkan àti torí pé wọn ò ní àgbọ́yé because of their selfish interest. now níbo ni wọn ò fojú sí àbí gbogbo tí mo sọ pé yóò ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ bí mo ṣe tó kalẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀. mo láwọn èèyàn ní jáde ṣé wọ́n jáde bí wọ́n ṣe rọ́lọ́pàá lánàá ǹjẹ́ wo lè ti ọmọ ẹ̀ síwájú kó nìṣó ń bẹ rálì tàbó lè ti ọkọ ẹ̀ síbẹ̀. so ntọ́ bá jọ̀rọ̀ lu emotion kọ́ ni wọ́n fi ń sọ ọ́. wàá put many things into considerations. mi ò ní nǹkan kan tí mo fẹ́ bá ń drag o. ṣùgbọ́n tó bá dijọ́ mi àyè criticism wà. èèyàn lè criticize èèyàn. ṣùgbọ́n ó base ẹ̀ lórí point. lórí evidence lórí fact. tó bá ti di pa kàn déédéé ń bú yàn yẹn ìyẹn ti dè fi ọkàn ẹnìkan kì í ṣe torí aráàlú la ṣe ń ṣe mọ́. ẹ mú fáàtì jáde iṣẹ́ journalism ti kì í ṣe pé kéèyàn kan déédéé ra fóònù kó dẹ̀ bọ́ sórí Facebook kó dẹ̀ máa blab no. as an agitator as an activist mo láwọn èèyàn tí wọ́n gba tí mo bá sọ gbọ́. mi ò gbọ́dọ̀ disappoint wọn mi ò dẹ̀ gbọ́dọ̀ darí wọn sínú igbó. tèmi ni láti informate wọn kí ló ṣẹlẹ̀ tí wọn ò tí ì gbọ́ jẹ́ kí n bọ̀ wọn gbọ́. níbo lè wúwà tí wọ́n lè fẹ́ rìn síbẹ̀ jẹ́ n tètè sọ fún wọn kí wọ́n má gbàbẹ̀ lọ. ọmọ ọlọ́mọ ló ṣe é fìpá jí. gbogbo yín ti ń pariwo abroad lẹ́wà. ẹ gbé nàìjíríà ọ̀pọ̀ nínú yín ló ti kúrò ní nàìjíríà 5 years 10 years 15 years. ẹ dẹ̀ ń pariwo pé káwọn èèyàn ọ̀rọ̀ jáde bẹ́ẹ̀
ẹ̀yin mọ bá a ṣe ń gbélé ni ẹni tí ò nírú ẹni ò lè mọ iye ẹni. mo wá ní káwọn èèyàn má jáde ẹni mo bomi tútù sí wọn lọ́kàn. Oòduà Republic tá à ń pariwo èèyàn mélòó lẹ believe kó gbọ́ nípa ẹ̀ nínú population Yorùbá. ṣé kí n mọ́ tàn ọ́ bọ́yá o ti réètì ara rẹ jù bọ́yá ẹ ti réètì agitation wa jù. nínú gbogbo Yorùbá pátápátá 5% péré lọ́gbọ́n pa rẹ̀. 5% ló gbọ́n pa Oòduà Republic. 95% tó kù business as usual ni wọn ò gbọ́n kankan wọn mọ kankan pa ẹ̀. the whole 5% tó dẹ̀ gbọ́ nípa rẹ̀ kọ́ ló nífẹ̀ẹ́ sí kọ́ lọ fọwọ́ sí just 1% péré lọ fọwọ́ sí. àwa tó ń rí lórí ẹ̀rọ ayélujára nìkan náà la fọwọ́ sí. àtàwọn díẹ̀díẹ̀ tí wọn ò ráàyè. kí lọ̀nà àbáyọ? àwọn tó mú Christianity wá fún wa láfíríkà ní Nàìjíríà wọ́n preach gospel ni. àwọn tó mú Islamic religion wá wọ́n ṣe wáàsí wọ́n ṣe wàásù fún wa ni. wọ́n pè wá sọ́nà ọ̀la. àwọn ló sọ wípé ọ̀run kan ń bẹ ọ̀run rere ọ̀run kan ń bẹ ọ̀run àpáàdé. àwọn ló sọ pé náà Jahannama nìyí o àlùjánnà onídẹ̀ra nìyí. tá a bá fẹ́ kí ilẹ̀ Yorùbá ó tòrò tá a sì fẹ́ kó olóko ẹrú jẹ́ kémi àti ó bẹ̀rẹ̀ náà báyìí ká mọ preach gospel ẹ̀ fáwọn tó wà láyìíká wa. kì í ṣe nǹkan tá a lè yára gbà lójú ẹsẹ̀ no processing ni. day by day ká mọ preach gospel Oòduà nation fáwọn èèyàn. báwo? máa ṣàlàyé ìyà tí ń jẹ wá ní Nàìjíríà fún wọn. béèrè lọ́wọ́ wọn ṣébi tó yẹ kí wọ́n wà ní wọ́n wà. àwọn tí ò níṣẹ́ àwọn tó jáde tí ò ríṣẹ́ ṣe béèrè lọ́wọ́ wọn pé ṣé bí wọ́n ṣe dream ẹ̀ nìyẹn nígbà tí wọ́n ń lọ léèwé. àwọn tó kọ́ṣẹ́ tí ò ríná ṣiṣẹ́ gbogbo àwọn tí ń sanwó geregere lórí iná tí ò sí àwọn tí ń sanwó geregere lórí petrol tó jẹ́ pé àwa náà látún ni. ẹ̀yin ó béèrè lọ́wọ́ wọn tán bá wá ní òkè kí wàá láwàá ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ sọ pé Yorùbá tó láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. kàṣe báyìí ọ̀pọ̀ máa sọ fún ọ wípé láéláé kò lè ṣe é ṣe wàá sọ fún pé ó ṣe é ṣe. ẹni tí ìlú ọ̀dà ẹni tó nílùú ọ̀dà ó nìkan kọ́ ni ó jẹ́ ń bẹ̀ àáfàá tó níyìn ó mú ọmọ rẹ̀ ò ní jẹ tíra. pé ó lè change lórí èmi àtiwọ́ bẹ́ẹ̀ mi ṣe ṣe nìyẹn. àfi kí n má débì kan àfi kí èrò ọmọ pọ̀ ńbẹ̀ máìndì wọn máa change ńbẹ̀ ńgbà tí wọ́n bá fi kúrò because máa analyse different points tá a fi ní ìdí Yorùbá nation. pápápá wọ́n á agree pẹ̀lú mi ìwọ náà máa ṣe bẹ́ẹ̀. díẹ̀ ká máa promote ẹ̀ lórí social media that is the only capacity tá a ní. social media nìkan ni kò sẹ́ni tó lè block wa lórí Facebook kò sẹ́ni tó lè ní ká mọ̀ share nǹkan lórí WhatsApp. ẹ jẹ́ káwa náà ò ní vision. ẹ má jẹ́ kí nǹkan kó bomi tútù sí wa lọ́kàn pé gbàtà ti fẹ́ jáde táwọn èrò ti jáde yẹn ìyẹn kọ́ ni solution ìyẹn kọ́ lópin ìrìn àjò. ìrìn àjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. àwọn ọ̀nà tá a gbé gbà àwọn ọ̀nà tá a rìn pẹ̀lú ògo Ọlọ́run a máa sọ. ohun tó jà jù ni pé kọ́lọ́hún ó dá wa sí. jọjọ́ mi ọjọ́ rí lọ ẹ má bínú o tí n bá gbà kókó yín o. ìjọ tó bá ká ni lára làádì kúùkú jó. wọ́n ní kínní ẹni ó ní ẹ wo mọ̀ ń bọ̀ náà jàre bó orúkọ tó rodò ọba ń bẹ o olè ò ní gbé o. mo kí gbogbo yín pé kó àdúró tí o.
ẹ ní nìkan ṣe ilé ayé yín o iná ò ní tán wo yín o lẹ́yìn October 1st kí ni yóò ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àmọ̀ dáǹsó kan àyà wa àkàndá ń relé kẹ́ ẹ mọ́ bá a dárò bẹ́ẹ̀ bá dárò ìyókù dọjọ́ mi ọjọ́ re olóyè Sunday Igboho ẹ kú ọmọ ṣe o ẹ̀yin nìkan la kín tá a rí tó dúró níjọ́ Ògúnlé. Ọ̀túnba Adémọ́lá Edward Global Coordinator Oòduà Action Movement ẹ kú iṣẹ́ takuntakun o. Gbogbo ẹgbẹ́ tó dúró tó jáde gbogbo ọmọ Yorùbá tó jáde lágbára Ọlọ́run wọn ò ní fẹ̀jẹ̀ yín ṣètùtù àlàáfíà fórílẹ̀-èdè. Ẹlẹ́ẹ̀kejì ìgbà tílẹ̀ Yorùbá ó wà lómìnira táàmù jẹ̀gbádùn wọn ò ní fi kankan nu wa ṣàwátì. Oorun ayọ̀ lásùn o ẹ̀yin tẹ́ ẹsẹ̀ fẹ́ máa lọ bí iṣẹ́ tọ́ láyọ̀ àtàláfíà òun náà lẹ́ẹ̀dẹ̀ bí iṣẹ́ yín o. Pledge tí mo fẹ́ kà lónìí kì í ṣe léyìí tí mo ti ṣe sínú fọ́nrán bóyá kẹ́yìn náà wọ́n máa lò ó. I curse Nigerians that looted my country, for they are not faithful, loyal and honest. They bankrupt Nigeria with all their strength. They destroy our unity as to uphold their honor and glory. So finish them, God. Àmín. Ó dàárọ̀ òrùn rẹ̀ lásùn o. Ìwọ tínú rẹ̀ bá dùn kó pàtẹ́wọ́. Ìwọ tínú rẹ̀ bá dùn kó pàtẹ́wọ́. Ìwọ tínú rẹ̀ bá dùn tí ó sì fẹ́ fẹ́ yìí hàn. Ìwọ tínú rẹ̀ bá dùn kó pàtẹ́wọ́. Lára àwọn orin tí Mọ́lá máa ń kọ láyé àtijọ́ nu o. Ìwọ tínú rẹ̀ bá dùn kó dìde dúró. Ó wù mí kí àwọn ọmọ wa kí wọ́n láǹfààní sí i. Ìwọ tínú rẹ̀ bá dùn kó Bọ́lọ́run bá ti ràn mí lọ́wọ́ n ó gbé jáde. dìde dúró. Thank you, God bless you all. Ìwọ tínú rẹ̀ bá dùn tí ó sì fẹ́ fẹ́ yìí hàn. Ìwọ tínú rẹ̀ bá dùn kó dìde dúró. Mẹ́ta lọ̀rẹ́ o, mẹ́ta lọ̀rẹ́ o. Ọ̀kan ní òun wá sùn sẹ́ni, ọ̀kan ní òun wá sùn sẹ́rẹ̀, ọ̀kan ní òun wá sùn sáyà. Gbogbo tó wẹ̀yìn mo bá la yà lọ. Mo ti lọ mọ oko, mo ti lọ mọ sá, mo ti lọ mọ oko balẹ̀ odò. Ọ̀pẹ̀ wẹ́rẹ́ ṣe fún pàtàkó iṣẹ́